kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Ìjọba Equatorial Guinea kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tó kùnà láti mú ìlérí rẹ̀ ṣẹ. Ìjọba orílẹ̀-èdè Equatorial Guinea ti kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tí ó kùnà láti mú àwọn ìlérí tó ṣe láti mú un ṣẹ. Igbákejì ààrẹ orílẹ̀-èdè náà Teodoro Nguema Obiang Mango ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Obiang tó tún jẹ́ ọmọ ààrẹ Teodoro Obiang Nguema Mbasogo sọ pé olóòtú ìjọba orílẹ̀-èdè náà ti kéde wípé gbogbo ọmọ ìgbìmọ̀ ìjọba ló ti fipò wọn sílẹ̀ o torí bí ìdá 10 ìlérí tí wọ́n ṣe ni wọ́n lè mú ṣẹ. Ọmọ ààrẹ kò ṣàlàyé àwọn ìlérí tí ìjọba náà ṣe ní pàtó àmọ́ àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú tó wà ní ìjọba fi síta sọ pé ààrẹ orílẹ̀-èdè náà ti ṣàkíyèsí pé ìwà ìbàjẹ́ ti gbilẹ̀ sí àti pé ìjọba ti kùnà láti rí i pé ọrọ̀ ajé Equatorial Guinea ó dúró lójú ká. Ààrẹ Obiang ní ààrẹ orílẹ̀-èdè tí ó ti pẹ́ jù lórí àlééfà lágbàáyé lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ní ìṣèjọba Equatorial Guinea lọ́dún 1979. Onírúurú ipò làwọn ẹbí Obiang dì mọ́ nínú ìjọba orílẹ̀-èdè náà. Ọdún 2024 ní ààrẹ yẹn ìgbìmọ̀ ìjọba tó kọ̀wé fipò sílẹ̀ tí ó sì kéde Manuel Oza Nzua gẹ́gẹ́ bí olóòtú ìjọba. Igbákejì ààrẹ sọ lọ́jọ́ ìṣẹ́gun wípé ìgbìmọ̀ ìjọba ṣe kọ̀wé fipò sílẹ̀ wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ wípé ẹni tó bá di ipò adarí mú gbọ́dọ̀ mú ìlérí rẹ̀ ṣẹ. Ó ní àwọn iṣẹ́ tí ìjọba ṣe kò tó nǹkan tí wọ́n ṣèlérí rẹ̀ láti ṣe o. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú PDGE tó wà ní ìjọba ti sọ pé ìgbìmọ̀ ìjọba tó kọ̀wé fipò sílẹ̀ kò sí nǹkan ìwúrí tó ṣe é mú yangàn pẹ́rín bó ṣe lè wọ̀ ọ́ máa. Ní báyìí ààrẹ gbọ́dọ̀ yan ìjọba tuntun o. Ẹgbẹ́ PDGE tún sọ pé ìjọba tó ń lọ ná owó ìlú nínàkúnà wọ́n sì kùnà láti ṣe àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè láwùjọ. Ààrẹ tún sọ pé ìgbìmọ̀ ìjọba tó kọ̀wé fipò sílẹ̀ kùnà láti ṣe àgbékalẹ̀ tí yóò mú ètò ọ̀gbìn gbòòrò sí i. Epo rọ̀bì ni ó pọ̀ jù nínú nǹkan àlùmọ́nì tí Equatorial Guinea fi ń sọ̀rọ̀ ajé. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè náà ní ìṣẹ́ àti òṣè ń bá fínra o bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní epo rọ̀bì lọ́pọ̀ yanturu tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé àmọ́ ìyà òun ìṣẹ́ òun ló ń bá wọn fínra. Lásìkò táwa yìí ìjọba orílẹ̀-èdè Equatorial Guinea wọ́n ti kọ̀wé fipò sílẹ̀ nítorí wípé wọn ò láǹfààní láti mú ìlérí tí wọ́n ṣe fáráàlú láti mú ṣẹ. Ìjẹ́lẹ̀ yìí tí ẹ̀ lè ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà ẹ máa fèròǹgbà yín sáyà abala àríwísí ẹ máa pín káwò ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti joy. Ṣé ẹ ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kún àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní bá ṣe ń gbogbo ẹ gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.